Ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ́ta, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Yorùbá ògidì, ẹ̀yin ọmọ ìbátan mi nínú ẹ̀jẹ̀, ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Èmi náà tún ní o, ìbátan yín, ẹ súnmọ́ mi láàárọ̀ yìí, bọ́sán yìí ní bá lẹ́ni níbikíbi tẹ́ bá wà, pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà. The contraption we call Nigeria. Ẹ súnmọ́ mi kẹ́ tún wá gbọ́ ọlọ́fọ̀ ọ̀rọ̀. Ẹ tún wá gbọ́ o. Ká forí lórí, ká fi kùn lukùn, ká fàyà lu àyà, ká lè mọ bí tá ń lọ. Èmi náà tún ní o. Ọ̀n nífẹ̀ẹ́ lomi ṣe mí, Dr. Wunmi Lawal. Èyí tí mo gbé wá lẹ́ni yìí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo tún rán wa létí ni. Ẹ má ní ìyá yìí ní àtẹnumọ́. As a school teacher. Repetition ló máa ń jẹ́ kí nǹkan wọn agbárí àwọn ọmọ iléèwé o. Ní sọ́lẹ̀ kankan mẹ́nu kó ń bẹ́ o. Tẹ́ bá fẹ́ kó grab ẹ̀. Tẹ́ bá fẹ́ kó land ẹ̀. Tẹ́ bá fẹ́ kó resonate in their heart and in their brains. Repeat ẹ̀ lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀ mẹ́ta. Torí àwọn ọmọ kan wà. Tẹ́ ẹ̀ bá ti sọ nígbà ọ̀nà ó lè má yé wọn. Mo fẹ́ kó yé wa kẹ́lẹ́kẹ́lẹ́. Yí pé ní last month. Wọ́n ti gbé seed tá ń pè ní genetically modified organism. Wọ́n ti gbé wọ Nàìjíríà o. Wọ́n ti gbé genetically modified organisms. Wọ́n ti gbé wọ Nàìjíríà as at last month. Wọ́n ti fẹ́ máa pín seed tó máa pa orílẹ̀-èdè wa. Pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá. Kò dẹ̀ wá sí ẹnì kankan. Ènìyàn tó wà nídìí ẹ̀. Òun náà ni Akinwunmi, ìyẹn ò ń ṣe Akinwunmi o. Eléyìí ò ń ṣọmọ Akin o. Eléyìí fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ikú Wunmi. Ikú ṣínà tó pèrè ní professor or doctor tó lóun wà ní ADB, African Development Bank. Eléyìí ò ń ṣe African Development Bank personnel o. Association of Dangerous Bastards ni Adémùmí yìí ti operate. Kò operate as an African son. Kò dé operate as a Yoruba man. Apànìyàn ni. Akinwunmi Adésínà ikú ṣínà. Má ṣekú fún wa o. Má ṣekú fún wa kí Ọlọ́run má nawọ́ ikú sí ẹ. Akinwunmi Adésínà of ADB. Ìwọ ni mò ń ké sí ní àárọ̀ yìí. Ó ti pàdé àpòpọ̀ pẹ̀lú Money Miss Road. Mr. Bill Gates tó fẹ́ reduce the population of African by 3 million. Akinwunmi Adésínà máa bá Bill Gates pàdé àpòpọ̀ láti gbé síìdì tó máa bà ilẹ̀ wa jẹ́, tó máa kọ́ sí kú díẹ̀díẹ̀ fún àwọn èèyàn wa. Akinwunmi Adésínà òun ni mò ń pariwo fún ẹ yìí o. Tí o bá fẹ́ kí ìbínú Ọlọ́run kó sọ̀kalẹ̀ sí ẹ lórí, yọ ọwọ́ ẹ kó nínú ìbàjẹ́ tí wà àti Bill Gates bọ́n ti bíbílọ́ní ẹ̀ tí ò mọ́bí tó máa náwó ẹ̀sì tó yẹ pé orí ikú ló fẹ́ lọ lé lórí. Bill Gates yìí náà ló ní kó máa fáwọn ọmọ wa ní vaccine tí wọn ò fi ní bímọ tó níwà productive tó bá di time tó bá fẹ́ bímọ. Bill Gates yìí náà ló ń gba ọ́gánì. Ó ń ọ̀dí ọ́gánì àwọn èèyàn wa tó síkì tó ń pa wọ́n lọ́spítù. Bill Gates yìí náà ní o. Ẹ̀yin ará mi ọmọ Yorùbá ògidì ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo. Tí ò bá sí àrífín. Bill Gates ń jókòó sí Executive Council meeting àwọn Nigerians. Olówó wo ló tó bẹ́ẹ̀ láti lọ jókòó sí Executive meeting. Ibi tí President Biden ti ń ṣe meeting. Ṣé rí pé àwọn ọmọ Yorùbá wọ́n ti forí wa gbálẹ̀. Bill Gates bàbá oníkọmọkòtọ́, bàbá tó sọ pé òun fún ara ẹ̀ gan àwọn ọmọ kéékèèké ló fẹ́ máa bá sùn. Ó pẹ̀lú nǹkan tí ìyàwó ẹ̀ fi jùlẹ̀ ń tọ́rọ lórí burúkú ni o. Akútúmọ̀kú ẹ̀ tẹ́ bá wojú ẹ̀ rí pé ó ti gbé ojú òṣù dání. Òun ló fẹ́ máa gbé genetically modified organism wá lu wa láti máa wá pa wá. Ibi tó fẹ́ náwó tí ẹ̀ sí nìyẹn. Àwítọ́ òun fún wa ní 2.5 billion. Ṣàtọrọ owó lọ́wọ́ ẹ̀. Tán bá ti fún àwa Yorùbá torí wa ò pé ní owó. Àjọwọ́lẹ̀. Á ta ẹ̀mí wa fún wọn.
Akinwunmi Adesina ni mo tún sọ fún ẹ yìí. Má bá Bill Gates pàdé àpòpọ̀ láti gbé genetically modified seed wá sí ìlú wa o. Wọ́n ló ti wọlé láti last month. Ẹ̀yin àgbẹ̀ wa ẹ má gba seed lọ́wọ́ Adéwùnmí o, Akínwùnmí o, Adesina. Seed yìí ò ń ṣe seed tá gbọ́dọ̀ ẹ lọ bèrè lọ́wọ́ Zimbabwe. Ó ti gba gbogbo nú fáàmù wọn jẹ́. Tẹ́ bá dẹ̀ ti ń gbìn á máa pa soil ni. Kò ní jẹ́ kí soil yín wà rich bó ṣe rich, especially soil àwọn ọmọ Yorùbá tọ́lọ́run dá tó fi adùn síbẹ̀. Èmi ń sọ tèmi o. Ẹ má lẹ́nu wàhálà ìyá yìí pọ̀ o. Mo mọ ohun tí mò ń sọ o. Mò ń lọ pọ́mọdún 70. Mi ò fẹ́ kí àwọn ọ̀ràn mi kó kú unnecessarily o. Èmi náà níbi tí mo wà yìí kì í ṣe pé bẹ́yà ó tùbà ó tùṣẹ́ o. Agbára ẹ̀mí mímọ́ àti Ọlọ́run ni a fi ń dúró síbí báyìí. Amẹ́ríkà ti sún gbogbo wa. Ṣùgbọ́n àtúnlẹ̀ wálé kó wá jẹ́ pé genetically modified seed oúnjẹ la máa jẹ. Wọ́n fẹ́ pa wá sára ká máa fi owó wo àìsàn àrùn tá a mọ̀ díẹ̀. Akinwunmi Adesina. Akinwunmi Adesina. Akinwunmi Adesina of African Development Bank. Mo tún pè ẹ́ o. Mo pè ẹ́ o. Mo pè ẹ́ o. Ní wákàtí ọ̀wọ̀ yìí mo pè ẹ́. Mo dẹ̀ fi èdìdí ọ̀run. Mo fi ṣẹlẹ́rìí mi pé mo pè ẹ́. Má bá Bill Gates gbé genetically modified seed. Má bá distribute ẹ̀ nílùú wa o. Má pa wá sára o. Má pa àwọn ọmọ wa o. Má pa àwọn ọmọ wa tá sí ìbí. Má ti torí pé o fẹ́ jókòó sórí position president àbí kí n kọ́kọ́ tó bá gbélé ẹ lọ́wọ́. Position máa lọ èèyàn ló máa kú o. Má ràn ikú sí wa o. Ikú òjijì, ikú àkúsára. Má ràn sí ilẹ̀ Yorùbá o. Má fáwọn pharmacy wa àwọn àgbẹ̀ wa ní genetically modified organism seeds. Seed tó yẹ pé tó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbìn ó máa bá nǹkan ilẹ̀ wa jẹ́ ni. Kò ní ṣe replicate. Tàbá bẹ̀rẹ̀ sí ní jẹ́ oríṣiríṣi àrùn ló máa dé sí wa. Ẹ lọ bí Zimbabwe o. À ń láti fẹjọ́ ọmọkùnrin yìí àti Bill Gates. A máa fẹjọ́ yín sùn World Health Organization. Àwọn orílẹ̀-èdè oríṣiríṣi wọ́n ti kọ genetically modified seed bó tẹ́ fẹ́ gbé wá fáwọn Áfíríkà kẹ́ máa pa wá lọ́yọ̀ kọ̀ọ̀kan lódindi lápapọ̀ nítorí pé ẹ ti rí àwọn olórí burúkú olórí májẹ̀dìyẹ tó kóra wọn sínú ìjọba àwọn apànìyàn àti ṣìlúyà o àṣìlúyà aṣolóríyàn torí kò yẹ ká wà nínú ìlú kan náà pẹ̀lú àwọn Akinwunmi Adesina yìí. Akinwunmi Adesina mo tún pè é lẹ́ẹ̀kan sí. Akinwunmi Adesina of ADB, Association of Dangerous Bastards. Association nìyí o. Ẹ má wá sọ ayé wa dòfò. Ẹ má wá sọ ayé wa di ayé àkísà. Má pàdé àpòpọ̀ pẹ̀lú Bill Gates. Bill Gates ọ̀daràn ni. Akú tómátò kú. Àfọ̀run má fi wẹ́lọ̀ ni Bill Gates o. I don't care tó bá jẹ́ trillionaire. Kò rí owó ẹ̀ ná síbi kankan kó lọ dà sínú ocean. Tí ò bá rí owó ẹ̀ lọ síbi kankan kó gba kerosene sí kó jóná. Kò lè wá pa wá o. Ẹ̀yin tẹ́ wá fẹ́ sọ̀dí àpòpọ̀. Tẹ́ fẹ́ gba àbòsí dání. Tẹ́ fẹ́ gba ikú wọlé wá fún wa. Tí ẹ bá yọwọ́ yín, mo rán ikú sí yín ní èní. Mo rán ìsàn sínú ilé yín. Mo rán kí ẹ máa ṣiṣẹ́ sínú ilé yín. Tẹ́ bá ní ikú lẹ fẹ́ gbé wá báwọn ọmọ Yorùbá àtàwọn àgbẹ̀ wa. Kẹ́ fẹ́ máa pa wá lódindi lẹ́yọ kọ̀ọ̀kan àti lápapọ̀. Mo ní kí ilẹ̀ kó dìde kó bẹ̀rẹ̀ sí ní bá gbogbo yín jà lẹ́yìn. Káwọn ègìdì ọ̀run dẹ̀ dé nítorí àwọn ọmọ Ọlọ́run wọ́n jẹ́wọ́ pé mò ń bá yín sọ̀rọ̀. Ezekiel chapter 3 verse 18 ó mọ̀ pé mò ń bá yín sọ. Torí ẹnikẹ́ni tó bá ń ṣe ibi tí ń bá sọ fún tí ò bá gbọ́, Ọlọ́run ní ẹ̀jẹ̀ orí ẹ̀ ló máa wà. Tó ń bá padà tó ń bá lọ jẹ́ yà. Ẹ̀jẹ̀ yín ò ní sí lórí mi. Akinwunmi Adesina ẹ̀jẹ̀ ò ní sí ní ọwọ́ mi. Tí Ọlọ́run bá pàpà padà wá sínú ilé ẹ tó wá jẹ̀wọ́ àtàwọn ẹbí àtàwọn ọmọ ẹ níyà.
ó fẹ́ pa wá nítorí pé ó fẹ́ jẹ́ ADB ó fẹ́ continue láti jẹ́ president ṣé president ayé yìí òun ló máa gbé lọ sọ́run pẹ̀lú ìwà ibi tó fẹ́ máa wù ó ti pàdé àpòpọ̀ pẹ̀lú bàbá Tinubu pẹ̀lú Ọbásanjọ́ ẹ fẹ́ pa wá gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí genetically modified seed kan gbé wá sórí ilẹ̀ wa ikú àtàrùn ló máa wọlú ilé yín nípa àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ wa tá àti ibì ikú tẹ́ fẹ́ náà sí wa yẹn ìdá ẹ̀ the same ìdá lọ́lọ́ máa gbé sínú ilé yín ní ọ̀nà méje ní ọ̀nà ẹgbẹgbẹ̀rún tẹ́ bá ní ikú lẹ fẹ́ máa fi lọ̀ wá àwa náà pé ọmọ ogun ọ̀run kó sọ̀kalẹ̀ ikú kó sọ̀kalẹ̀ àrùn kó sọ̀kalẹ̀ ibi sínú ilé yín tí ẹ bá sọ pé àwa lẹ fẹ́ máa fi ṣe ètùtù ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá lẹ fẹ́ máa fi gba agbára lẹ máa fẹ́ máa fi gba ipò Olúwa máa yí yín dànù ni bí Ọlọ́run ṣe yí Fẹ́rò sínú omi òkun pupa bẹ́ẹ̀ ló ṣe máa yí yín dànù bẹ́ẹ̀ ni mo sọ o bẹ́ẹ̀ ni mo sọ bó dẹ̀ ṣe máa rí nìyẹn mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi lé lórí kò tún ní yí padà ìkà ènìyàn ní bàbá Tinubu ìkà ènìyàn ní yín àdàgbà má dànù ìkà ní yín àjẹkẹ́ni má yò bẹ́ẹ̀ lẹ jẹ́ apanimáyọ̀dà bẹ́ẹ̀ lẹ jẹ́ bàbá Tinubu o bàbá Tinubu o Jagaban of body law president of Nigeria not of the Yorùbá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ bá ní ara ọmọ Yorùbá lẹ ti jáde tẹ́ bá ní ìyá yín àti bàbá yín Yorùbá ni á jẹ́ pé ọmọ àlè ni yín tẹ́ bá ń lòdì sí ìṣẹ̀dáyé ìṣẹ̀ǹbáyé ẹ̀yin ọmọ Yorùbá bàbá Tinubu mo máa sọ fún yín pé kẹ́ wo ojú mi gbogbo agbára tẹ́ bá ní láyé kẹ́ lọ sá sí mi kò ní jẹ́ torí òótọ́ ni mò ń sọ fún yín bàbá Tinubu mo ti mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ nípayà Ọlọ́run ẹ níbẹ̀rù Ọlọ́run ìyẹn ni pé ẹ̀yin mọ̀ yí pé Bello wàtàmálè or wàtàwálè or whatever tó péré ẹ mọ̀ pé Boko Haram lòun wọn pẹ̀lú wọn jọ ń ṣiṣẹ́ owó ransom ọ́fíìsì wàtàmálè náà ti ń gbowó Bello wàtàwálè òun lèyìn wá fi ṣe Secretary of Defence bàbá Tinubu ẹgbẹ́ bọ̀ fún apànìyàn ẹ wá ní kó máa wò lójú ẹgbẹ́ wàtàwálè or whatever tẹ́ ń porúkọ ẹ̀ Bello Màtàwálè ẹgbẹ́ sí defense dẹ̀ mọ̀ wípé àwọn Boko Haram ló ń bá ṣiṣẹ́ ṣóhun ló ń bá yín gbowó ransom ni àbí ẹni kó máa lọ mú ẹ̀jẹ̀ wá fún yín bàbá Tinubu àṣẹ bá ilẹ̀ wíkẹ́ẹ̀dì sí àṣẹ bá ilẹ̀ wíkẹ́ẹ̀dì sí wàtàwálè or whatever Bello lẹ́fi ṣe Secretary of Defence ó dẹ̀ ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Boko Haram wọ́n ń gba ransom tó bá tún gbà ọ́fíìsì ẹ̀ náà ti wá ń gbà bàbá Tinubu o Jagaban of body law bàbá Ṣèyí bàbá Fọláṣadé Òjó bàbá Àbíbàtù bàbá Ọláyínká àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́bí ẹ̀rọ tí wọ́n yí pé ó tiẹ̀ lè mistake kan tiẹ̀ lè ṣẹlẹ̀ kan gbé Fọláṣadé yín kan má mọ̀ pé ọmọ yín ni kó tó sọ pé ọmọ Tinubu lòun kan ti bá yín bẹ lórí àbí kan ti bá yín ṣapa bẹ̀rù àbí ẹ rò pé kò lè ṣẹlẹ̀ àbí ẹ kì í gbọ́ nǹkan tó ń jẹ́ coincidence àbí ẹ gbọ́ nǹkan tó ń jẹ́ error àbí ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ mistake Boko Haram lè ṣe mistake wọ́n ti ṣe mistake pa affluent wọ́n ti pa Muslim ẹgbẹ́ wọn wọ́n ti pa olóríire Yíbò wọ́n ti pa wa mẹ̀kúnnù ti Yorùbá wọ́n ti pa Muslim gan tó láwọn kàkún infideli bàbá Tinubu ṣé tí Boko Haram bá mistakenly tó bá gbéṣẹ́ yìnyín tán pa kí lè fẹ́ ṣe nígbà tẹ́ gbé Màtàwálè Bello Màtàwálè lè fi ṣe Secretary of Defence kó máa ṣọ́ wa ẹgbẹ́ ìbọn lẹ́yìn lọ́wọ́ apànìyàn lọ́wọ́
ẹ wá ní kó máa wò bọ́ kó máa jẹun kó máa sùn kì í ṣe pé ẹ sọ fún pé kó go àìtì ẹ sáyẹ̀nsì kó máa pa wá nìyẹn. Bàbá Tinubu o ẹ dìde ní kíákíá warrantation kẹ fáyà olórí burúkú yìí apá ní ènìyàn yìí nítorí pé kí ni gọ́vnọ̀ kí wọ́n porúkọ gọ́vnọ̀ yìí Lawani ní ṣe Nasarawa ló nìyẹn ti wá ní àbí Zamfara Lawan of Zamfara ó ti ní wàtàmálè ó mọ̀ ń pa àwọn Boko Haram ó dẹ̀ ládùúgbò kan náà làwọn jọ ń gbé pẹ̀lú àwọn olórí burúkú yìí ó lóun mọ̀ ìyá wọn òun mọ̀ bàbá wọn òun mọ̀ pé àdúgbò làwọn jọ ń gbé ṣùgbọ́n ńgbà tí security apparatus ò sí lọ́wọ́ òun tóun ò ní authority tóun ò ní power owó ẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì ló wà. Bàbá Tinubu ẹ dẹ̀ mọ́ gbogbo eléyẹ papínrín jẹ ẹ dákẹ́ ìbọná mọ́ra ẹ fi iná sí orí òrùlé sùn fún àwọn ọmọ Yorùbá. Mo mọ̀ pé àwọn ọmọ yòókù náà ń pariwo pọ̀tọ́ ọmọ Yorùbá lèmi ń jà fún síyìn o ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wípé wàtà nọ́nsẹ̀nsì jàkà wíkẹ́ẹ̀dì jàkà dímọ̀nù ẹgbẹ́ title of Secretary of Defence ẹmọ tó ń jẹ́ Secretary of Defence ní ìlú torí wọ́n pé tí Ọlọ́run wà pẹ̀lú wọn tọ́lọ́run bá wọn lò Secretary of Defence ò ní jẹ́ kí eṣinṣin kó kọjá lórí àwọn èèyàn wọn ẹ wá gbé ìbọn ẹ gbé gbogbo agbára ẹ gbé lé wàtàmálè wálé lọ́wọ́ kó máa pa wá bó ṣe fẹ́ pẹ̀lú àwọn Boko Haram. Bàbá Tinubu ẹ ń fikú lọ̀ wá ẹ ń gbé wa sí gbèrígbèrí kú ṣe ti gbọ́ orin tó sọ pé ẹ gbé lọ sí ibodè ẹ bá wa gbé lọ sí ibodè alágbára tó ń yọ wá lẹ́nu ẹ gbé lọ sí ibodè. Bàbá Tinubu ẹ̀yin lórí yẹn tó sí wọ́n máa gbé yín lọ sí ibodè alágbára yín tó ń dún mọ̀rún mọ́ wa tí ò jẹ́ ká mí tí ò fún wa lálàáfíà wọ́n ní ẹ gbé lọ sí ibodè ẹ bá wa gbé lọ sí ibodè kóhun náà lọ visit the sorrow of the grave. Bàbá Tinubu tó bá jẹ́ pé ikú lẹ fi ń lọ wá lọ́tún lọ́sì láàárọ̀ lọ́sàn lálẹ́ wọ́n máa gbé yín lọ sí ibodè ni nígbà tẹ́yìn gan expect nítorí pé ẹ̀yin nìkan àti àwọn ẹ̀mẹ̀wá yín tẹ́ ẹ̀ pé 500 ẹ pé pa àwa 50-60 million Ọlọ́run ò ní gbà fún yín tí alárọ̀ bá tì yín lẹ́yìn alálẹ̀ máa yí dànù ní Bàbá Tinubu nítorí pé kí ni ẹ̀yin kọ́ lẹ dá wa ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀dá wa ẹ lè wá máa ránkú sílé wa sáwọn ọmọ wa sọ́nà wa síṣẹ́ wa Ọlọ́run ò ní gbà fún yín àwọn alálẹ̀ ò ní gbà Elédùmarè ò ní jẹ́ kí ọ̀rọ̀ yín lórí wa kó gbà torí pé ń tẹ fẹ́ ni pé kẹ́ máa pa wá ń tẹ fẹ́ ni pé máa pa wá ẹ fẹ́ dálé ayé ṣe pẹ̀lú Fúlàní mo ti sọ bẹ́ẹ̀ pé láti jẹ́ pé Fúlàní àtọ̀ Fúlàní wọ́n fi dá yín torí ẹ̀ lè jẹ́ ọmọ Yorùbá ògidì tí ìyá yín bàbá yín àbí bàbá ńlá bàbá yín tó jẹ́ Yorùbá tó jẹ́ pé ẹ̀yin Fúlàní lè máa gbèsè ẹ wá ń fi wọ́n sí strategic ipò tó lágbára tó lè máa mẹ́kì pọ́lísì tó máa pa wá lára ẹ gbé wọn síbẹ̀. Bàbá Tinubu ìbànújẹ́ máa wọnú ilé yín o ayọ̀ máa fò jáde ẹkún àti òṣè máa wọlé ilé yín o ẹ̀rín máa fò jáde o ayọ̀ àti ìdùnnú máa sá pamọ́ nú ilé yín o tí ẹ bá fi àwọn ọmọ Yorùbá ní ọkàn balẹ̀ ká lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ bí Ọlọ́run ṣe sọ mo tún repeat ẹ prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì ti sọ Ọlọ́run lóhun ti pín gbogbo ẹ̀ ló fi hàn lójú àlá mo ní kẹ́ rán ìyàwó yín àtàwọn Gbàjàbíàmọ́lé àwọn sanwó ogbó sanwó okú tẹ gbé sẹ́yìn kàn lọ bèrè details lọ́wọ́ prophetess kò jáde rí mi ò rí wọn rí o ṣùgbọ́n tó sọ ó kà màmá ó kà bìtì ó lé kókó ẹ̀yin ló ń bá wí Bàbá Tinubu wọ́n wá sọ fún yín kí tún repeat ń tó sọ fún yín pé
Ọlọ́run lóhun ti pín o. Ó tiẹ̀ tún rí bàbá Ìnàkadéjàre Adébóyè ó lóhun tún rí wọn lójú àlá tọ́lọ́run ní kó lọ sọ̀rọ̀ fún yín. Kàn bá yín sọ̀rọ̀. Kàn sọ fún yín pé ẹ jẹ́ ká lọ. Bàbá Tinubu ẹ jẹ́ ká lọ. Kábíyèsí bẹ̀ wá ní pé ó ní tẹ́ ẹ̀ bá jẹ́ ká lọ. Ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ bàbá Tinubu ẹ gbọ́ mi. Ẹ má kọ tí Àṣàkẹ́ sí mi. Etí tó ti gé ẹ má kọ sí mi. Ẹ kọ tí gbígbọ́ sí mi. Kẹ́ lè jèrè kọ́lọ́run lè jèrè ọkàn yín. Ó ní tẹ́ ẹ̀ bá jẹ́ ká lọ. Ó ní kú òjijì á bá mi inú yín o. Pé ẹ máa kú òjijì. Ẹ̀yin tí ẹ jẹ́ fẹ́ ká lọ. Ó láìsàn á kọlu ẹlòmíì inú yín. Ìyí tèmi ò wá tẹ̀ mọ̀ pé Ọlọ́run gangan lè sọ ní pé tí ẹ bá jẹ́ ká lọ tẹ́ ń dí wa lọ́nà Ọlọ́run ní mi máa ya wèrè asínwín nínú yín. Èmi ò mọ̀ o. Èmi kọ́ ni mo sọ o. Ẹ lọ bèrè lọ́wọ́ prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì. Ọ̀ṣun ni àwọn màmá náà wà. Àwọn alágbára nínú ẹ̀mí tọ́lọ́run bá sọ̀rọ̀. Ọlọ́run ò bá wọn pásọ̀ èké sọ̀rọ̀ mọ́ o. Àwọn tẹ́ rò pé wọn ò ní nǹkan kan, wọn ò jẹ́ nǹkan kan, àwọn Ọlọ́run bá sọ̀rọ̀. Ẹ lọ bí prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì ń tọ́lọ́run sọ. Ọlọ́run ní tẹ́ ẹ̀ bá jẹ́ ká lọ lẹ́yìn tí òun ti jáde, tí òun ti fọhùn. Ó ní mi máa ya wèrè nínú yín. Bàbá Tinubu ṣe gbọ́ mi dáadáa. Èmi máa ya wèrè nínú yín. Èmi máa kúkú ní ọjọ́ àìpé. Ìyẹn ló ń pè ní untimely death. Àwa kiri yóò dẹ̀ máa ń sọ pé according to Psalm 118 verse 17, I will not die. I will live to testify to the goodness of the Lord in the land of the living. Èmi ò ní kúkú kankan bí ó ṣe yíyè láti jẹ́wọ́ àánú, agbára, ògo, iyì Ọlọ́run ọba. Ṣùgbọ́n tẹ́yin bá wá kọ̀, tẹ́ ní ẹ̀ ní jẹ́ kí àwọn ọmọ Yorùbá lọ. Tẹ́lẹ̀ ẹ̀ ní jẹ́ ká rí mú mi. Tẹ́lẹ̀ àní lálàáfíà lórí ilẹ̀ tá wá. Tẹ́ ní oúnjẹ genetically modified organism lẹ́fẹ́ gbé wá fún ọ tẹ́fẹ́ máa fi pa wá díẹ̀. Bàbá Tinubu Ọlọ́run ní mi máa ya wèrè nínú yín o. Ìmí máa kú lọ́jọ́ àìpé o. Tọmọtọmọ tayátayá o. Àrùn oríṣiríṣi máa wọlé tọ̀ yín wá. Kò sí kankan nu mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run sọ tó jẹ́ nǹkan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí yín. Ṣùgbọ́n tí ẹ bá gbọ́ tẹ́ fẹ́ kọ tí gígé etí Àṣàkẹ́ sí mi wípé kò sí tó kàn yín. Wọ́n ti ní bọ́ bẹ̀yìn títí ẹ̀ ní gbọ́. Wọ́n pàrokò fún yín ẹ̀ ní gbà. Ìparun ló ń jẹ́ bẹ́ẹ̀ o bàbá Tinubu. Bí ṣe kéré mọ́tò yìí kò sí tó bà mí lẹ́rù ju pé kí n má ṣe Ọlọ́run lọ. Tí n bá ṣe ẹ̀dá máa lọ bẹ̀bẹ̀. Tí n bá lùgbàdì Ọlọ́run mo máa tẹ́ni. Torí náà mi fẹ́ lùgbàdì Ọlọ́run. Òun ló mú mi wá tí mo wá ń sọ gbogbo eléyìí fún yín. Nítorí Ọlọ́run gan sọ fún mi ní ọjọ́ tó ti pẹ́ gan bí ọdún 14 sẹ́yìn pé kí n lọ sàn kankan fáwọn èèyàn kan tí mo ń sọ fọ́lọ́run pé kò sí tó kàn mí. Wọ́n lọ́pọlọ lórí tó lọ́run sọ pé tí mi ò bá sọ ó lọ́mọ ohun mi tí mi ò bá sọ èmi ni mo ránṣẹ́. Tí n bá padà jẹ àwọn onítọ̀hún níyà ẹ̀jẹ̀ wọn orí ẹ̀ ló máa wà, ọwọ́ ẹ̀ ló máa wà. Ńgbà tí mo gbọ́ bẹ́ẹ̀ ẹ̀rù bà mí, mo dìde ní kíákíá ní òru ọjọ́ náà. Àwọn alálẹ̀ dẹ̀ ń gbọ́n tí mo sọ. Ní kíákíá ni mo dìde ni mo mú pépà. Mo mú tábìlì mi, mo mú pẹ́ẹ̀nì ni mo sáré kọ lẹ́tà sí onítọ̀hún. Mo kọ o. Lóòótọ́ nígbà tó ṣẹlẹ̀ sí onítọ̀hún tí mo bi Ọlọ́run pé kí ló dé Olúwa, kí ló dé tí irú kan bá ìṣẹ̀lẹ̀ Ọlọ́run níṣe bí mo sọ fún ẹ. Mo sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí mo dẹ̀ sọ fún ẹ tó ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe. Ó kò sí wàhálà. Ó ṣẹ̀mọ́. Ó dẹ́ṣẹ̀, ó ti ṣe nǹkan tí mo ní kó ṣe. Nítorí náà bàbá Tinubu mo tún rántí lẹ́ni ni. After ọdún 14. Bàbá Tinubu Ọlọ́run fẹ́ kí n sọ fún yín pé kẹ́ gbọ́rọ̀ sí òun ní ẹnu. Kẹ́yin gan lè gba kọ́lọ́run kó lè lọ́rẹ̀ mi yín. Kó lọ́rẹ̀ ẹ̀mí yín but kó má lọ fún ìyàjẹ́. Kó má lọ fún àgbákò. Kó má lọ fún ìbànújẹ́. Kó má lọ fún òṣì àtẹ̀tẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bàbá Tinubu.
ọ̀rọ̀ Ọlọ́run ó lè máa korò tó bá dénú yín á dùn ọ̀rọ̀ Ọlọ́run dùn ó lè korò létí máa ń dùn nígbà àyà torí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ló mú ní là ọ̀rọ̀ Ọlọ́run ló ń gbani téèyàn bá ṣe bàbá Tinubu ẹ gbọ́ o ẹ má ké etí àìgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run mi hate yín in fact in some respect mo respect yín ṣùgbọ́n mi ò like nǹkan tẹ́ ń ṣe. ní ìkórìíra yín ṣùgbọ́n Ọlọ́run ní ká má gba ìgbàkúgbà láyè pé ẹ fẹ́ máa pa wá bàbá Tinubu mi ì lè gbà kó ṣẹlẹ̀ sáwọn èèyàn mi ẹ fẹ́ máa fi àwọn ọmọ Yorùbá ògidì àwọn ọmọ lẹ́yìn wa yín ọ̀la ẹ fẹ́ máa fi wá tọrọ fáwọn Fúlàní fáwọn Ganduje fáwọn Indimi àwọn Professor Ango Abdullahi yín àwọn Nagogo yín àwọn Dabo yín àwọn Bayero yín àwọn Sanusi yín ẹ fẹ́ máa fi wá tọrọ ẹ ń fi kú lé wa bàbá Tinubu Ọlọ́run ò ní gbà fún yín o tá láàárọ̀ bá jẹ́ kó ṣeé ṣe tẹ́tí ń babọ̀ alálẹ̀ máa yí dànù ni ṣẹ́gbọ́n tí mo wí tí aláàárọ̀ bá ti gbà fún yín tọ́lọ́sàn jẹ́ kẹrí ṣe alálẹ̀ máa yí gbogbo ìdànù ni nítorí Bíbélì mi gan sọ bẹ́ẹ̀ ní Isaiah 54 ẹni kíyàwó yín kà fún yín Ọlọ́run ní òun lòun dá alágbẹ̀dẹ òun lòun tún dá ẹni tó máa dànù tó máa wẹ̀sẹ̀ tó bá jẹ́ pé ń tẹ́ gbẹ̀gbẹ̀ fún wa ní pé kí Fúlàní máa mú wa pa bó ṣe ń pa àgbẹ̀ tó ń bá àwọn ìyá wa sùn nínú oko tó ń gbé àwọn ọmọ wa tó ń fipá bá wọn sùn òun lẹ fẹ́ tẹ́ tún gbé wàtàwálè Bello tẹ́ gbé ìdàlẹ̀ lọ́wọ́ kó máa fi pa wá bàbá Tinubu ẹ máa rí ìjàngbàdì Ọlọ́run ẹ máa rí ìbínú Ọlọ́run ni níbi tó ti ga Ọlọ́run ò ní wojú yín kó tó dá yín lẹ́bi òun ló gbé yín sórí àpèrè yẹn ṣùgbọ́n tẹ́ bá kọ̀ tẹ́ ní ibi lẹ fẹ́ máa fi ṣe ibi akọ̀yìn akọ̀lé yín akọ̀mọ yín akọ̀ ìrandíran yín tí wọ́n ti bì ẹ lọ béèrè lọ́wọ́ ohun tó ṣẹlẹ̀ sí King Saul of Israel ẹ̀yin lọ sí Mẹ́kà ẹ ní kíyàwó yín kó ṣí Bíbélì kó sọ ohun tó ṣẹlẹ̀ sí King Saul ọmọ Kíṣì ìran Benjamin ẹni kó sọ ohun tó ṣẹlẹ̀ fún yín tí ò bá ní sọ fún yín torí pé mo mọ̀ pé kò ní ìkà ó ń purọ́ pé wọn ọmọ Ọlọ́run ni Ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sìn òun ẹ jẹ́ sọ tó ṣẹlẹ̀ fún yín. King Saul kò kí ń gbọ́ràn ìfẹ́nú ẹ̀ ló máa ń ṣe torí pé ó wà lórí àpèrè ọba ó máa ń dún mọ̀rúmọ̀rú mọ́ Dáfídì nígbà tí ọwọ́ Ọlọ́run tó mú Ọlọ́run ń fún láyè ó ń fún ní róòpù bó ṣe ń fẹ́yìn náà ní róòpù ṣùgbọ́n nígbà tó yá that same rope tọ́lọ́run fún Ọlọ́run fi áǹgì ẹ̀ ó lọ sójú ogun ó gbọgbẹ́ ó dẹ̀ mú akọ tiẹ̀ fún ara ẹ̀ ó fi pa ara ẹ̀ bàbá Tinubu ó dàbí pé ẹ̀yin fún ara yín ẹ̀ ń ro ẹ̀fọ́ kú fúnra yín ẹ̀yin nìkan lè máa dájẹ́ o ṣùgbọ́n tó wá dùn mí ni pé kò tán síbẹ̀ o fún King Saul o gbogbo àwọn ọmọ ẹ̀ tó bí ojú ogun ló kú sí o gbogbo ọmọ King Saul ẹni kíyàwó yín ká fún yín ṣe bí pásítọ̀ ni ó yẹ kó mọ gbogbo ẹ̀ àwọn ń ṣe pásítọ̀ bọ̀tà a lọ sílé ìwé ẹ̀kọ́ Bíbélì nígbà tó Ọlọ́run tó wá pa gbogbo àwọn ọmọ ẹ̀ èyí tó wá fi sílẹ̀ ọmọ ni ó ti rọ lẹ́sẹ̀ méjèèjì Ọlọ́run wá pàṣẹ pé láti ìsìn lọ ìran King Saul kankan ò tó ní gorí àpèrè king ní Israel ní ìtí ìgbọ́ pé ìran King Saul ó débẹ̀ o ṣé yẹ kan wọ́n tún pe prophet kan ní prophet láì ìyàwó yín á mọ gbogbo ẹ̀ ó bọ̀ kò ní bá yín sọ o torí alábòsí abiyagba ọmọ ni o Olúrẹ̀mí ikú ṣe bí àlà abiyagba ni ẹ́ tó bá ń gbọ́ mi kó gbọ́ kó wojú mi dáadáa a máa pàdé
bàbá pàdé ńsìn á lọ pàdé nígbà tá bá dé ibi tá lọ ìyẹn tá bá jọ máa wà níbì kan náà nìyẹn o. Bàbá Tinubu Prophetic lie Ọlọ́run sọ fún pé kìlọ̀ fún àwọn ọmọ ẹ yìí o ẹ̀yin kò kìlọ̀ fún Fọláṣadé yín o tó ń dún mọ̀rúmọ̀rú máwọn yọ lọ́jà ẹ kìlọ̀ fún dáadáa. Èèmọ̀ bí ẹ ṣe yìí ń ṣe pálapàla bọ́ tẹ́ kìlọ̀ fún àwọn ọmọ yín. Bàbá Tinubu ẹ kìlọ̀ fún wọn. Ẹsẹ̀wé jókòó jẹ́ fún wọn. Ẹsọ̀wé sùúrù fún wọn o. Kàn jókòó ara wọn jẹ́ o. Bàbá yìí láyà àti ẹ̀mọ̀ bí ó ń ṣèkà. Ṣùgbọ́n gbà t'Ọlọ́run sọ fún pé àwọn ọmọ ẹ yìí tó ń gbọ́ràn tó ń ṣe mọ́kùmọ́kù rádaràdá játijàti rédèrèdè bá wọn sọ̀rọ̀. Bàbá Tinubu bá Fọláṣadé ẹ sọ̀rọ̀ kó yé dún mọ̀rúmọ̀rú mọ́ àwọn yọlọ́jà mọ́ kó yé ṣe bí ẹni pé òun lọ́lọ́run gbáyé fún kó jókòó ara ẹ̀ jẹ́ kó mọ̀ pé ilé ayé yìí àfọwọ́bà fi sílẹ̀ lọ ni kò sí àwáyé ikú kan ò sí olúkálukú la máa lọ àkànmọ̀gbà ni kìlọ̀ fún àwọn ọmọ yín ẹ kìlọ̀ fún wọn nígbà tí láyìí kìlọ̀ tó lóun ohun tó bá wọn Ọlọ́run ni kó ṣe tóòtọ́ ni Ọlọ́run ṣe ohun tó wù ú. Ofni and Phineas làwọn ọmọ ẹ̀ ń jẹ́ Ofni and Phineas wọ́n lọ sójú ogun Philistines ìjọ kan náà lọ́lọ́run wò sí àwọn ọmọ méjèèjì nígbà tó mú ròyìn wá fún bàbá ilá ìpé bàbá ẹ mà pẹ̀lẹ́ o àwọn ọmọ yín méjèèjì Ofni and Phineas wọ́n ti bógun lọ fi Philistines bàbá ṣubú lórí àga ó fọrùn kọ ó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ìyàwó kan náà àwọn ọmọdé yìí ìyẹn náà tún lóyún ìyẹn náà tún bímọ ó tún gbẹ̀mí mì bàbá Tinubu ṣẹ́rí bíbànújẹ́ ṣe wọnú ilé yìí láì ẹ máa lọ gbàdúrà kí mò ń pàrokò fún yín ni o mi ní bó ṣe máa rí fún yín nìyẹn o ṣùgbọ́n tí ẹ bá ṣọ́ra ṣe bàbá Tinubu ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run o ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run torí Ọlọ́run ọlọ́wọ́ gbọgbọrọ ni ó máa ń yọ àwọn ọmọ ẹ̀kọ́ ònú ọ̀fìn ṣùgbọ́n Ọlọ́run tá a tún wí yìí alágbádá àná ni tẹ bá kọjá àyè yín bàbá Tinubu Ọlọ́run á jó yín bíi gúgúrú ni ẹ lọ tọwọ́ àwọn ọmọ yín bá ṣọ kí ẹ̀yin gan lọ ní ìbẹ̀rù Ọlọ́run bàbá Tinubu ẹ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ páyà Ọlọ́run ẹ dẹ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn àwọn Fúlàní gan tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ tẹ bá nífẹ̀ẹ́ wọn ni ẹ jẹ́ kólúkálukú pín mo wá fẹ́ já sí yín létí bàbá Tinubu tẹ́ ẹ bá gbọ́ òun nìyí Gúnmi yín arbitrator yín nínú yín tó ń ṣe negotiator solution provider láàrin Boko Haram àti gọ́fàmẹ́ǹtì ó lásìkò ti tó kẹ́ pín o bàbá Tinubu tẹ́ ẹ bá gbọ́ òun ni mo ń sọ fún yín Sheikh Gúnmi ọmọ Fúlàní àwọn apanijayé àwáyé má lọ àfọ̀rún má wẹ̀ lọ ó ní ẹ jẹ́ ká pín o ó lóhun ti rẹ́dì bàbá Tinubu àwọn Fúlàní àwọn ló ń pàṣẹ fún yín Màtàwálè lẹgbẹ́ sí dìfẹ́ǹsì Zamfara gọ́vnà wá ń sọ fún yín pé àwọn Boko Haram tẹ́ sọ pé ẹ lè mú tẹ ní DSS ó kéré ó pọ̀ jù ẹ ní 3,000 4,000 DSS wọn ò lè lọ bòmbáàdì wọn ẹ ní pólíìsì 13,000 ẹ lè lọ bòmbáàdì wọn ẹ wá kó 130,000 pólíìsì fáwọn àwọn amukú mẹ́kọ̀ọ́ tẹ kó sí assembly yín tó ń tẹ̀lé wọn káàkiri bíi gúnzì wọ́n sọ wọ́n di ayé assassin kalẹ̀ ẹ ní wọn kò tí ẹ lè lò wọ́n fún tó dáa tó máa gbé yín lárugẹ tó máa forí yín sí máàpù Nàìjíríà àsọba tó jẹ tìlú tòrò Gúnmi lóhun ti rẹ́dì láti kẹ́ka pín o but bàbá Tinubu mo mọ̀ yín o ẹ fẹ́ ṣọdún mẹ́jọ lórí àpèrè yẹn
bàbá Tinubu ẹ̀rín yín pa mí ẹ̀ ń dábàá ẹ̀ bí ẹni pé ẹ̀yin ni Ọlọ́run tẹ́ bá lè máa dọ̀la kì í ṣe ọ̀la Monday ni mo ń sọ o ṣùgbọ́n tẹ́ bá lè fẹ́ dọ̀la tọ́lọ́run bá sọ pé àná ní ńkọ́ tọ́lọ́wà bá sọ pé ní ńkọ́ ṣe rò pé ẹ̀mí yín ọwọ́ yín ló wà ní ṣe ẹ̀yin lẹ dára yín ni àbẹ́ rí èèyàn kan tó wálé ayé tí ò lọ rí ni àsìkò láàmọ́ èmi ọmọ yín kan tí mò ń bá yín sọ̀rọ̀ mò ń gbàdúrà ní pé kọ́lọ́run jẹ́ kí n pẹ́ láyé kí n gùn lẹ́mìí kí ni túbọ̀ jẹ́ṣẹ́ Ọlọ́run torí ìtókùnú ayé mi iṣẹ́ Ọlọ́run ni mo fẹ́ máa fi ṣe àti jayé àti bímọ àti fọ́kọ àti lọ léèwé àti níṣẹ́ àti rìtáyà gbogbo ohun tó bá kùnú ayé Ọlọ́run ló yẹ ká fi gbárùkù tì ká ṣiṣẹ́ Ọlọ́run ohun tí mò ń ṣe ń sìn ní bàbá Tinubu òun ló ṣe mú mi tí mò ń jáde tí mò ń fẹ́ fún lójoojúmọ́ tí mò ń pàrokò fún yín tí mò ń sọ fún yín pé kẹ́ ẹ gbọ́rọ̀ Ọlọ́run bàbá Tinubu ẹ gbọ́rọ̀ Ọlọ́run Jagabani ẹ gbọ́rọ̀ Ọlọ́run bàbá Ṣèyí bàbá Fọláṣadé bàbá Abibat bàbá Zainab bàbá Ọláyínká Jagabani the mafia king of àwọn Fẹ́mi Gbàjàbíàmílà àwọn Wálé Ẹdùn àwọn Yẹmí Kàdóso àwọn wèrè Wíkẹ́ àwọn demon wíìlì Àpábíò àti gbogbo àwọn olè tẹkó sẹ́yìn àwọn MC Olúọmọ àwọn Kókó Zaria yín tí n bá ka gbogbo yín bàbá Tinubu ẹ pé 200 ẹ wá fẹ́ fi 200 ẹ̀mí 200 èèyàn ẹ fẹ́ fi waste àwa 60 million ṣàrípọ́ lọ́wọ́n ò lè gbà níbo náà ti ń ṣe yẹn who does that bàbá Tinubu àyìn àti àwọn mẹ́wàá yín tó ń pàrọ̀ tó ń gbèsè yín tó ń kì sí àsì yín ẹ pé 5,000 ẹ wá fẹ́ fi torí ẹ̀yin 5,000 ẹ fẹ́ fi pa àwa 50 million bàbá Tinubu ẹlẹ́dàá wa kò ní gbà fún yín Ọlọ́run ò dá àwa ọmọ Yorùbá nítorí tiyín ẹ ń náwó bí ẹlẹ́dà ìyàwó yín náwó bí àpò ọmọ nínàkúnà kò sí restraint no moral compass no financial prudence ní any kind of management dẹ̀ pera yín ní accountant àpọ̀dà òpònú accountant lè máa jẹ́ nítorí náà lẹ ṣe fẹ́ jẹ Nàìjíríà àrùn bàbá Tinubu you are not a prudent man ní financial prudence kankan kò sí any acumen no modicum of effective management of money or asset àfi kẹ́ máa rà kẹ́ máa steal kẹ́ máa amass kẹ́ máa accumulate ìbá nǹkan tẹ́ understand nìyẹn ṣé ẹ sì gbọ́ service rí ẹ fẹ́ serve anybody ẹ gbọ́ empathy ẹ fẹ́ ṣàánú anybody ẹ gbọ́ delivery of favour of kindness generosity of spirit ẹ gbọ́ gbogbo àwọn language yẹn accumulation stealing killing nǹkan tẹ́ mọ̀ nìyẹn bàbá Tinubu àtò yín tí ọ̀rọ̀ yín máa lẹ́tìkẹ́ ilé ayé ta wáyìí ẹ̀kan lọ́mọkùnrin kú after yẹn ìdájọ́ ni ṣùgbọ́n mi sọ fún yín lẹ́nu pé kíkan kọ́nu wa tó jáde ìdájọ́ adé bá wa ibi báyìí láti máa gba ìdájọ́ ká tó lọ sí àlìkìyómọ̀ ẹ̀yin ọmọ Yorùbá gidi Gumi ọmọ Fúlàní ọmọ afọ̀tọ̀fọ́rí àwọn ọmọ olóòrùn ti rẹ́dì bí ẹni sì tí Gumi wá sọ pé òun ti rẹ́dì pé kí Nàìjíríà pín Jagaban of body loan President of Nigeria Baba Bola Ahmed Tinubu tó bá jẹ́ orúkọ yín tiẹ̀ nìyẹn Baba Tinubu Gumi lòun ti rẹ́dì o àwọn Professor Ango Abdullahi àwọn tẹ respect nìyẹn respect kankan náà àwọn ọba àwọn ọmọ yín gan tá à ń sọ̀rọ̀ gbé wa lárugẹ ní ká máa tútọ́ ẹnu wa ká máa fẹ́ fún nígbà tó yẹ pé òpònú Àpábíò big for nothing very mealy mouth
really mouth ó ń sọ pé táwa bá jáde táwa ń gbọ́ òrùn sórí tá ń fìyà jẹra wa nínú òrùn òun á máa jẹun oúnjẹ yẹn ló máa ṣòkì ẹ̀ oúnjẹ tọ́lọ́run mọ́ ọjọ́ yẹn òun ló máa ṣòkì ẹ̀ wọn ò ní rí English maneuver tó máa fi gbé ìtò hásí lọ́fun tó máa fi gbé jáde àwa ká máa pariwo kóun máa jẹun oúnjẹ yẹn máa gbòdì ni torí kì í ṣe lórí òtítọ́ àti òdodo ló ń jẹun yẹn kò lè nífìkànbalẹ̀. Fẹ́mi Gbajabiamila Gbajabiamole Secretary of State tí tó advice Baba Tinubu what is happening in the state of Nigeria ìlú tí Ọlọ́run tó ti pín sí wẹ́wẹ́ ó ti pín n tó bá wù yín kẹ́ sọ ó ti pín adẹ̀ ń lọ. Wálé Ẹdùn ìwọ àti Yẹmí Kàdóso fi orí korí kẹ́ fi mọ̀ sí ọkàn kẹ́ fi kun líkùn kẹ́ advice Baba Tinubu kó yẹ náwó bí ẹlẹ́dà bí ọmọ onínàkúnà the prodigal son tó wà ní Bíbélì Baba Tinubu náwó bí ẹlẹ́dà owó tí baba ńlá baba ẹ̀ ò rírí owó tí baba ńlá baba wọn ò ṣiṣẹ́ fún tó yẹ pé wọ́n bá ní Nàìjíríà wọ́n fẹ́ máa nànàkúnà mo tún sọ ẹnu mi gbà wọ́n ní tí ọmọ akúṣẹ̀ ọmọ tòṣì tó bá wọlé ọlá ó máa gùn bàṣubàṣu nítorí kò rírú ẹ̀rí ẹ̀yin ò wá lè fún Baba Tinubu kẹ́ pàrókò fún wọn wípé owó tó ń ná nínàkúnà yìí kì í ṣe baba ńlá baba wọn ló ṣiṣẹ́ síbẹ̀ Olúwa fi bless orílẹ̀-èdè wa ni pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá gbogbo owó táwọn northerners ná tó ń ṣe mọ̀kúrúmọ̀kúrú tó ń jí níbo ló ti ń rí south east south west south south wọ́n wá kó 85% ẹ̀ wọ́n kó lọ sílùú wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹgbẹ́ lẹ́nu mi ò mú sọ́rí láti sọ bẹ́ẹ̀ wọn ò tí ì rí nǹkan kan wọ́n máa rí mẹ̀mẹ̀ ìgbà yẹn ló máa mú agbára tí Ọlọ́run wá ní gbogbo ẹni tó bá ń dà wá láàmú ní ilẹ̀ Yorùbá lórílẹ̀-èdè Yorùbá tí Olúwa fi orí wa àwọn ọmọ ológo àwọn ọmọ alájẹ́ àwọn ọmọ onílàákàyè tó fi sọlẹ̀ sí ṣùgbọ́n tó láàní gbádùn bẹ́ẹ̀ èmi ọmọ Wunmi Àmọ̀kẹ́ ọmọ jẹ́rìn àti ìbísọ̀mí ọmọ Ibrahim Akànní Adéyẹmí mo sọ torí pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Job 22:28 ó ní kí n sọ̀rọ̀ kí àṣẹ́gun mo sọ lẹ́ni pé gbogbo àwọn tó ń dí wa lọ́wọ́ láti Fúlàní ní o láti ọmọ Yorùbá ẹgbẹ́ wa gan ní tó láàní lọ nítorí pé wọ́n ń jẹ nídìí màdàrú mo pa lẹ́sẹ̀ lẹ́ni pé kí ilẹ̀ lanu kó máa gbé gbogbo yín mì mo pa lẹ́sẹ̀ lẹ́ni pé oòrùn àti òṣùpá àti ìràwọ̀ the 3 elemental forces of nature kó bẹ̀rẹ̀ sí máa bá yín jà mo sọ ọ́ torí pé kí ni Ọlọ́run sọ pé ọmọ aláṣẹ ni mí ó ní kí n sọ̀rọ̀ kí àṣẹ́gun mo pàṣẹ fún oòrùn òṣùpá àti atẹ́gùn lẹ́ni mo dẹ̀ pé ilẹ̀ sí yín mo ní ìwọ ilẹ̀ o gbọ́ ọ̀rọ̀ Olúwa ó wà nínú Jeremiah 22:29 ipe ìwọ ilẹ̀ o gbọ́ ọ̀rọ̀ Olúwa èmi náà pé ẹlẹ́ni ìwọlẹ̀ pé ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn tó ń sọ pé àwọn ọmọ Yorùbá máa kú sínú ìyà àní rí bá ti ṣe àní lọ́rọ̀ gbẹgbà àní dé orílẹ̀-èdè tọ́kọ́lọ́hún pè wá Yorùbá ni wá ànàgọ́ ni wá ọmọ Odùduwà ni wá gbogbo wa ni tó wá ní àní lọ Olúwa ó ti jáde lẹ́nu yín ẹni wọn kú ní ọjọ́ àìpé ẹni ikú àti àrùn awọnú ilé wọn ẹni mi máa ya wèrè nínú wọn ẹ̀yin lẹ sọ Ọlọ́run láti ẹnu ọmọ yín Prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì mò ń rìpíìtì ẹ̀ fáwọn jẹgúdújẹrá yìí ni bẹ́ẹ̀ tó bá jẹ́ ká lọ wọ́n máa kàn dín nídìí yọ̀ èmi ọmọ Wunmi ni mo sọ bẹ́ẹ̀ láti ẹnu yín sí etí prophetess yín ẹ̀hún lẹ ti sọ Prophetess Fọláṣadé Ọ̀ṣúntúyì ẹ tún sọ fún prophet Nasiri Israeli ẹlẹ́ẹ̀tì pin ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ká lọ wọ́n máa rí ìbínú yín wọ́n máa rí ìjàgbádì yín nǹkan burúkú á máa wọlé tọ̀ wọ́n àìsàn á máa jókòó tì wọ́n ikú á máa fà wọ́n jáde èmi àyà wèrè sí títì láláìsí cause wà injustice inequality
wickedness, oppression, opposition tó mount lé wa lórí òun ló máa ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ìbátan mi, ẹ̀yin ọmọ Yorùbá gidi, mo pè yín. Ẹ má bẹ̀rẹ̀ sí ní pariwo fún bàbá Tinubu pé ilé tó lọ. After all, Wunmi the mediator, the solution provider to the Boko Haram insurgency. Ó lóhun ti ready o. So ẹ sọ fún bàbá ẹ, sọ fún ọ̀rẹ́ ẹ, bàbá ẹ. Bola Ahmed Tinubu, the Jaga bandits, the Jaga nonsense, the Jaga madness of Nigeria. Ilé tó lọ. Ilé tó lọ o, àdọ̀dùn bí ilé o. À ń lọ lé wa o. Ilé tó lọ, àwọn ọmọ Yorùbá. A fẹ́ relé o, ilé tó lọ. À ń relé o, à ń relé o. Bàbá Jagaban, ilé tó lọ. Bola Ahmed, ilé tó lọ. President of Nigeria, ilé tó lọ. Àwọn ọmọ Yorùbá fẹ́ lọ lé o. Ilé ti yá o, ilé tó lọ. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo fún bàbá Tinubu. Olúwa ti pín Nàìjíríà, onílé tó lọ. Kálàáfíà lè bá wa, ká lè lọ ṣoríire. Ọmọ olóríire ni wá, ọmọ aládé ni wá, ọmọ onírùkẹ̀rẹ̀ ni wá, ọmọ olóye ni wá, ọmọ ọlọ́gbọ́n ni wá, ọmọ ẹlẹ́ṣọ̀ ni wá. Àwa lọ́lọ́run fún ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n má jẹ́ ká fayọ̀ bàjẹ́. Tá bá dákẹ́ tiwa, ara bá dákẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo fún bàbá Tinubu. Even though wọ́n ní kò ní gbọ́, wọ́n ní kò ní gbà. Ṣùgbọ́n máa pa pé Ọlọ́run lé wọn lórí. The heart of a king is in the hand of God. And like the rivers of water, he will turn it wherever he desires. Ọlọ́run ló máa bá wa yí ọkọ̀ bàbá Tinubu yìí. Ọkọ̀ wọn ṣe le tó le kọ́kọ́ bí máṣíìnì Ìgbò. Olúwa yí padà. Á dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ tó sọ nípa àwọn ọmọ Yorùbá kó túbà kó túṣe. A máa lọ lé wa o. Bàbá Tinubu, ẹ gbọ́ kí n tún sọ fún yín, a máa lọ. Ṣùgbọ́n tẹ́ bá láàní lọ. Ọlọ́run ti pàrókò mẹ́ta tó máa ṣẹlẹ̀. Ikú òjijì á ṣẹlẹ̀. Àrùn àti ikú ọlé. Èmi àdé ya wèrè. Tó bá jẹ́ pé nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní choice, ẹ go ahead. Mi ìgbà yín gbàdúrà o, kò wù mí kí ọmọ Yorùbá bíi tiyín, tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá, kó korú àgbákò yẹn. Ṣùgbọ́n tẹ́ bá kọ etí Àṣàkẹ́ tó ti gé sí ọ̀rọ̀ Ọlọ́run, bàbá Tinubu, you will be forced láti take ìkọ́nú options mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run fi sílẹ̀. Ẹ ń láti mú kan. Tẹ́ ẹ bá ti ṣe ìfẹ́ Ọlọ́run nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí Ọlọ́run tó kó sílẹ̀, untimely death, sickness and calamity, chaos, trouble, or pure madness. Ṣé wọn pé madness Ọlọ́run ó yàtọ̀ sí madness pé táyé bá ń ṣe yín. Madness ti Ọlọ́run nìkan ló lè gbé kó lórí yín. So ẹ máa mú kan tẹ́ ẹ bá ṣe nǹkan tọ́lọ́run fẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ sọ fún bàbá Tinubu pé Màtàwálé apààyàn ní òun ni bàbá Tinubu fi ṣe Secretary of Defence. Governor Safara ti pinpoint ẹ̀ pé ó mọ̀ ń pa ẹ̀. Wọ́n lọ́fíìsì Wàtàmálè náà ti ń gba ransom. Bàbá Tinubu ò lè lóhun ò mọ̀ sí o. Tọ́rọ òun ló bá wọn ṣe covenant, òun lọ̀rẹ́ wọn o. Òun lẹbí wọn o. Gbogbo àwọn tó wá so mẹ́yìn, tó ń sọ nígbàdí, àwọn ló ti ń tú wọn yìí o. El-Rufai ti pàdé àpòpọ̀ mọ́ Àtíkù ti pàdé àpòpọ̀ pẹ̀lú bàbá Buhari. Àmọ́ ẹni yòókù tó tún ti join wọn o. Tó ní àwọn fẹ́ yí yín nípò padà. Ẹ̀dá mi máa jẹ Ọlọ́run ní yí yín nípò padà bàbá Tinubu. Àwọn ẹ̀dá kan pètò pèrò wọ́n ṣe máa yí yín nípò padà. Ṣùgbọ́n tẹ́yin ò bá ṣe ti Ọlọ́run, ẹ máa jẹ́ kó ṣẹlẹ̀ o. Tí ẹ bá gbọ́ ohun Ọlọ́run, kẹ́ gbà sí Ọlọ́run lẹ́nu. Yí pé even ọdún kan àbọ̀ tẹ́ ti ṣe lórí àpèrè yìí is enough to máa put yín in the annal of once Nigeria history. Táwọn ọmọ Yorùbá dẹ̀ ṣe máa sọ pé bọ́n ti ẹ̀jẹ̀ kábíọ́lá jẹ́
tán jẹ́ kí bàbá wa Awólọ́wọ̀ jẹ bàbá Tinubu rí jẹ so ká dúpẹ́ fọ́lọ́run so bàbá Tinubu ẹ ṣe tata ń ṣe ṣá o kẹ yára once I've got spoken twice have I heard ẹ kan lọ́lọ́run sọ̀rọ̀ yìí fún yín ó yẹ kí tiyín kó gbọ́ kíákíá lẹ́ẹ̀méje mẹ́ta tẹ́ bá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run tí ẹ bá fẹ́ gbé àwọn ọmọ yín sínú ìgbèkùn tí ẹ bá fẹ́ pé àwọn ìbátan yín sínú wàhálà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin ọmọ Yorùbá gidi ọmọ ìyá yín tún nìyẹn o ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá gidi àbúrò yín ẹ̀gbọ́n yín ìbátan yín ó máa tutù gbẹmu fún wa a ò ní ṣubú dànù a ò ní nàgà kí Ọlọ́run tó gbélé wa lọ́wọ́ a máa gbà a máa délẹ̀ lérí Olúwa ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èmi ó dẹ̀ ti ń sọ láti ẹnu àwọn òjíṣẹ́ bó ṣe máa rí nìyẹn o kò tún yí padà mo kí yín o ẹ kú Sunday olóyin o ọ̀rọ̀ wa máa dayọ̀ níwájú Olúwa ó dìgbà kan náà ẹ ṣé.